Amóhùnmáwòrán Nígbàtí, àṣà wa, èdè wa, ẹ̀yin olólùfẹ́ wa kí yín káàkiri tí ẹ ti ń wò wá kí yín, ṣàlàáfíà ni, a kú ọwọ́ ẹ̀, gbogbo ẹ̀ tó ń fẹ́ lọ tó ń fẹ́ bọ̀ yìí, Ọlọ́run ọba ò ní jẹ́ kó fẹ́ dọ́dọ̀ wa. Èmi ọmọ yín náà ni èjì rẹ̀, a tún ti dé wá ṣe ń dé. Ọ̀dọ̀ màmá aláwọ̀ ọ̀dọ̀ màmá alálùbáríkà, màmá tó jẹ́ wípé wọ́n ní kú bá wọ́n sì máa pẹ́ tọ́dọ̀ máa jèrè iṣẹ́ ọwọ́ wọn. Màmá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, màmá wa Grace Oyin-Adejobi. Màmí. Ẹ kú ìrọ̀lẹ́ o, mo kí gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ mi gbogbo, ẹ̀yin tínú tẹ́ ẹ bá ti rí mi báyìí inú yín máa dùn sí mi ni, inú Ọlọ́run ó máa dùn sí o. 2021 Nàìjíríà ó túbà yóò túṣẹ o, ààbò Ọlọ́run ò ní ká lórí gbogbo wa o. Ẹ ṣé o, èmi ni Grace Ọwọ́ọlá aya Oyin-Adejobi tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ sí Lágbèǹjó Ìyá Òṣogbo. Ẹ ṣé o. Màmí, ojú ẹ kọ́kọ́ jẹ́ ká mà ṣeré náà, mo mọ̀ pé ẹ ti tó ojú yín dẹ̀ sì dán wẹ́rẹ́, kí làṣírí yẹn náà fọ́pọ̀lọpọ̀ àwọn tó ń wò yín lé báyìí, tójú yín sì wálẹ̀ báyìí tí. Jésù ni kò sọ́nà mi. Téèyàn bá ti ní Jésù kó sì ní ìfọ̀kànbalẹ̀ sí gbogbo tó bá jẹ́ kó má kó ilé ayé léyà. Nígbà náà kì í sọ̀rọ̀ báyìí la máa sọ. Ẹni tí ò bá mọ orin kọ wọn bí dáa kó wọnú eré. Láti opening títí di closing orin là á fi kọ. Wọ́n ní wo lẹ rántí inú eré yẹn tẹ́ bá lè kọ fún wa. Ní àtètè kọ́ ṣe Ọlọ́run dá ọ̀run ayé. Ní àtètè kọ́ ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé. Ayé wà ní jújú, ó ṣókùnkùn biribiri, ẹ̀mí Ọlọ́run mi ra bàbá lórí ilẹ̀ ayé. Iṣẹ́ ọjọ́ kìíní ìmọ́lẹ̀ o, iṣẹ́ ọjọ́ kejì òfurufú, iṣẹ́ ọjọ́ kẹta ìyàngbẹ́ ilẹ̀ àtẹwékọ́, iṣẹ́ ọjọ́ kẹrin oòrùn àtòṣùpá, iṣẹ́ ọjọ́ karùn-ún ní ẹyẹ ojú ọ̀run àtẹja inú òkun, ní ọjọ́ kẹfà àdá ènìyàn láwòrán bàbá wa láti jọba àwọn ẹranko àtẹyẹ láti máa ṣètọ́jú ọgbà Olúwa. Ara wa ikú dóró, ikú lọ̀tá àrùn lòdì ara wa ẹ gbọ́. Olódùmarè bàbá tó ṣẹ̀dá ayé o, ó rán àwọn ogun ọ̀run áńgẹ́lì mẹ́rẹ̀ẹ̀rin tó dìgún ayé mú láti lọ bulẹ̀ wá ká fi ṣẹ̀dá ènìyàn láwòrán bàbá wa. Gbogbo wọn ló bẹ̀rù Ọlọ́run tí wọn kò lè dúró. Ṣùgbọ́n ikú ara wa ìránṣẹ́ aláìlanú. Ṣùgbọ́n ikú ara wa ìránṣẹ́ aláìláàánú. Òun ló lọ bulẹ̀ tá a fi ṣe ènìyàn wá jẹ gbèsè. Ó wá jogún ikú ara wa o, ọ̀rọ̀ rẹ o. Ádámù ṣẹ̀ ó wá dẹni ikú o. Éfà ṣẹ̀ ó wá dẹni ikú o. Ara erùpẹ̀ tún wá padà dérùpẹ̀. Bí àpẹgbẹ̀rún ọdún láyé ikú lópin wa. Èdùmàrè yé o, wá forí jọmọ ènìyàn. Ìwọ ló dá wa, ayé o tún wá yí padà
ká lè dẹni tí ó yẹ fún paradíṣe ibi ayọ̀. Wọ́n nítorí pé àwọn ọmọbìnrin ò pọ̀ ńgbà yẹn tó yẹ pé fún eré ṣíṣe wọ́n ní ó tó méjì mẹ́ta mẹ́rin márùn tí ẹ̀ ń bá bàbá fẹ́ ńgbà yẹn gbé tó bá ti wá bá yín ṣeré ẹ̀ ní jẹ́ kọ́ lọ yín pé ẹ̀ máa sọ pé bàbá eléyìí náà ti wà pẹ̀lú wa ń pè mọ́ á ní àjèsí jẹ́ pé tó bá tẹ̀ sọ pé o ní ọmọ tíyàwó ẹ bá rí ẹ pẹ̀lú ọmọge kankan ó máa mú àdá ó máa bẹ̀rẹ̀ yín wádìí gbẹ̀yìn ṣé bó ṣe rí ni ẹ fẹ́ gbọ́ látẹnu yín. ó yẹ kéèyàn nífẹ̀ẹ́ ọkọ àti condition ọkọ mi kì í ṣe owó nífẹ̀ẹ́ owó kọ́ nífẹ̀ẹ́ téèyàn bá sì tún rí irú Oyin-Adejobi tó tún sọ pé kìíní ṣé ẹ rí tá a bá ṣeré ṣé ẹ mọ̀ pé táìgbà náà èmi lè kó ní Abẹ́òkúta Ìbàdàn gbogbo Ìlọrin ni wọ́n fún wa ní eré láti mọ̀ gbé wá láti ṣe 13 episode tá a bá lọ ní Èkìtì la máa ń rí àwọn ọmọbìnrin a lè fẹ́ ṣe ó lè jẹ́ pé ọ̀túnla a ní eré lẹ́kọ̀ọ́ nìbàdàn àwa wa tá a bá gbà wọ́n wá tá a ti kọ́ wọn léré tá a ti ṣe gbogbo ẹ ti rẹ́dì láti bọ́ sórí. tá a bá ṣe tán ó lè ṣe ọ̀la tá a kó ẹrù sọ́kọ̀ làwọn òbí wọn wá láti ìlú wọn ọmọ mi ò fẹ́ oníṣòkòtò ọ̀rọ̀ ọmọ mi ò fẹ́ oníṣòkòtò bí wọ́n ṣe kún ọ lọ. ẹ̀rẹ̀ ti fi sí wọ́n ti rẹ́dì láti ṣeré ńgbà. tí wọ́n fẹ́ ṣeré àwa ṣẹ̀ṣẹ̀ tún pín eré sí orí àwa táwọn àánú ilé tó lúkálukú ti ní tiẹ̀ bí bó bá rí báwọn àwọn ọmọbìnrin tá a bá rí tá a bá kọ́ léré tó bá sì gba tiwa ẹ̀fẹ̀ màmá di màmá ẹ̀fẹ̀ àbí ṣe máa ń to iṣẹ́ yẹn. ṣé àwa bí ṣé obìnrin òbí mọ̀ fọkọ yóò pé kí yóò mọ̀ ọjọ́ kan ntẹ́mi ronú àtìgbà ní 1948 lọ́kọ mi lọ sí kòńgò jáde standard 6 sotiye lọ́dọ̀ ẹ̀gbọ́n wọn primate Adeleke Adejobi ọ̀ṣítẹ̀lú nígbà tó ṣítẹ̀lú kó ló gbà pé ó ní ọkọ mi wá lọ́dọ̀ ẹ̀ ibẹ̀ ló ti mọ tẹ ìwé gbogbo nǹkan ó ń tẹ dùrù kò sí tí ó mọ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré ní 1948. ẹ̀kọ́ ìgbàgbé màmá ṣẹ́ni pé ó wà ń bẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àkọ́tà àwọn ẹ̀kọ́ sàn. 1948 mami ìgbà tí wọ́n dé ní 1953 àwọn wọ́n mú eléré bíi mélòó wá pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ eré iwájú ilé wa ni ó gbà kọjá àwọn fẹ́ bẹ̀rẹ̀ kínní èmi náà ṣùgbọ́n àwọn òbí wa ò fẹ́ wọ́n ṣe bí ọmọ ranù ni wọ́n ń ṣiṣẹ́ yìí ọmọ tí ò gbọ́ tó gbọ́rọ̀ rárá gbọ́rọ̀ lọ́dọ̀ ìyá àti bàbá ọmọ òṣì òní wọ́n mọ̀ pé àwa náà ń wàásù àwọn òbí wa náà ìfẹ́ wọ́n prefer kí wọ́n lọ kọ́mọ wọn obìnrin ó lọ so aṣọ sí hòtẹ́ẹ̀lì ju eré lọ wọ́n mọ̀ pé kí iṣẹ́ tí a kò wá lówó lórí gbà wá mẹ́ kọ́bọ̀ lówó eré kọ́bọ̀ láti Òṣogbo dé Jẹ́bà railway station Jẹ́bà ibẹ̀ láti sọ owó eré di kọ́ọ̀ méjì. nígbà yẹn kọ́bọ̀ méjì kọ́bọ̀ méjì tẹ̀ ń sọ ń gbà yẹn màmá. owó ni o. ó tó ra oúnjẹ. nígbà mi ń lọ sùkúù kọ̀ọ̀kan àbọ̀ ni mò ń lò ní ọ̀sẹ̀.